gbọ́ mi àbí láti máa wò mí kẹ́chẹ́kẹ́chẹ́ Omiyale Adémọ́lá náà lórúkọ mi. Ṣáájú gbogbo kí Olúwa kó bùkún mi, kó bùkún olóyè Sunday Igboho. Ṣé mọ̀ pé mo máa ń sọ pé kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi tí mo mọ̀ sí Yorùbá Nation, àmọ́ ó máa nídìí tí mi fi nígbà náà bẹ́ẹ̀ wọlé lénìí. Torí pé àwọn àgbà bọ̀ wọ́n ní igi gogoro má gún mi lójú òkèèrè láti wò ó. Ẹ ti fẹ́ máa sún mi kan ògiri. Màá play voice note kan jáde, lẹ́yìn tí n bá play voice note tán ẹni tó ṣe voice note yìí àrọ́mọdọ́mọ rẹ̀ ò ní bọ́nù ìyàbọ̀ bá bí igba ọmọ wọn ò ní kú kan. Ẹni tó ṣe obìnrin tó ṣe voice note tí mo fẹ́ play yìí tó bá bí igba ọmọ wọn ò ní kú kan. Ogọ́wà fi rúdurùdu rádaràdá yé lògbèsí ayé ẹ̀. Bàbá ní bá ń ṣe máa announce openly ní àní gọ́. Orí bá bá gọ́ kò sí ń tẹ́ fún wa, bá àti gọ́ náà kò sí tí ó ṣẹlẹ̀. So kí èèyàn ẹ̀sẹ̀ wàá máa mú àtàmọ́ yẹn ayé obìnrin tó ṣe voice note tí mo fẹ́ play ó gbọ́ nǹkan tó ti gbélé ayé rẹ̀ sí ni ó dàrú mà lójú. Àlùbáríkà àwọn tó lódò máa rè kórè ayé lé lọ́wọ́. Òwò ẹrú ó tó gẹ́, òwò ẹrú ó tó gẹ́, òwò ẹrú ó tó gẹ́ ní orílẹ̀-èdè Yorùbá. Ẹ jọ̀ọ́ gbogbo lé, ọ̀rọ̀ kan ni mò ń gbọ́ látòkè nípa pé ó ṣe ọ̀rọ̀ ogun kò ṣọ̀rọ̀ ogun. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká mú ní kékeré o. Ẹ má jẹ́ ká mú ọ̀rọ̀ ogun yìí ní kékeré nítorí wípé àwọn ọ̀tá tó fojú jọ̀rẹ̀ wọ́n pọ̀ láàrin wa o. Mo dẹ̀ tún gbọ́ tó sọ wípé Démọ́lá kan Omiyale kan ló ṣológun pákọ̀. Ṣé Omiyale lórúkọ ẹ̀? Wọ́n lóun ló fẹ́ tún gba ìbọ̀dè. Wọ́n ní Démọ́lá yẹn ló tún fẹ́ gbàbọ̀dè láti ọ̀dọ̀ àwọn olóṣèlú tó tún fẹ́ fi sọ àwa ọmọ Yorùbá Nation lẹ́nu. Ṣé ó ti yé yín? Ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ Démọ́lá Omiyale yẹn ẹ bá wa mú dáadáa o, ẹ mú re o. Ẹ bá wa mú Démọ́lá Omiyale, ẹ bá wa mú re o. Ó ti gbàbọ̀dè ní o, ẹ má jẹ́ ká fojú kékeré mu. Démọ́lá yẹn ti gbàbọ̀dè, ẹ dẹ̀ bá wa ránṣẹ́ sí bàbá wa Ṣífọ́ Sunday Igboho. Ó fẹ́ bà orúkọ ẹ̀ jẹ́ ni o, ó fẹ́ bà orúkọ bàbá wa Sunday Igboho jẹ́. Démọ́lá yẹn ló ń lò o, Omiyale ló ń lò, Omiyale yẹn òun ló fẹ́ gbàbọ̀dè fún bàbá wa Sunday Igboho. Ẹ jọ̀ọ́ ẹ bá wa mú re o, ẹ má fi ojú kékeré mú ọ̀rọ̀ yìí o. Ẹ má fojú kékeré mú ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ kékeré o. Ẹni tó bá mọ Démọ́lá Omiyale, ẹ jọ̀ọ́ ẹ bá wa mú re, òun ló fẹ́ gbàbọ̀dè fún wa o. Ó kújọ́ kan, ó kújọ́ méjì tá fẹ́ lọ declare. Démọ́lá yìí ló fẹ́ wá takò wá o, òun ló fẹ́ dènà Yorùbá Nation báyìí o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa mú re o, ẹ má mọ̀rọ̀ yìí ní kékeré o. Ọ̀rọ̀ ogun yẹn òun ló fẹ́ lo Démọ́lá yẹn fún, òun náà dẹ̀ mọ̀ ó ti lọ gbowó. Démọ́lá Omiyale ti lọ gbowó ni o, ẹ jẹ́ ẹ bá wa kígbe ẹ̀ síta o. Ẹ bá wa kígbe ẹ̀ síta owó orú tó gẹ́ o, ó tún fẹ́ fà wá lọ sí oko èwo ẹrú ni o. Démọ́lá Omiyale ló fẹ́ fà wá lọ sóko èwo ẹrú o, ẹ bá wa mú re o. Ẹ jọ̀ọ́ o, gbogbo ayé, gbogbo ọmọ Yorùbá Nation, ẹ bá wa mú Démọ́lá Omiyale re. Ó fẹ́ borúkọ bàbá wa Sunday Igboho jẹ́ ni o. Ó tún fẹ́ kọ́ràn sí ara ẹ̀ lọ́rùn láì ṣàwá ni o. Bẹ́ẹ̀ ni Yorùbá Nation ti dúró, ó ti dúró o. Démọ́lá Omiyale ọwọ́ ti bẹ̀ o, ọwọ́ ti bẹ̀ o, lórí nǹkan kan ṣe fáwọn ọmọ Yorùbá Nation. Ó fẹ́ gbàbọ̀dè ni, ó fẹ́ gbàbọ̀dè, ó máa bẹ́tà kó lọ gbàbọ̀dè ẹ sọ́hun o. Ẹ bá wa mú Démọ́lá Omiyale re o, ẹ má fojú kékeré wo ọ̀rọ̀ yìí o. Ẹ pariwo síta o, ẹ pariwo síta nítorí ìjọ declaration wa ti fẹ́ dé tán o. Ẹ pariwo síta o, ọ̀rọ̀ mi ò ju báyìí lọ o. Ẹ ṣé o, òwò ẹrú ó tó gẹ́ o, ó tó gẹ́, ó ti sú wa o. Ó ti sú wa, Démọ́lá Omiyale ó ti sú wa o. Démọ́lá Omiyale má kó wa sóko ara jẹ́ o. Ẹ ṣé o. Kì í bínú ọmọ àlè èèyàn ní sí ìfà. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí mo gbé ń gbá yín ṣe kì í nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá ẹni ni mo nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá mi ni. Kì í nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho òòṣà ni mo nídìí olóyè Sunday Igboho ni. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní bà mí lórúkọ jẹ́. Ẹ wá bà mí lórúkọ jẹ́ lórí nǹkan tí ò nítumọ̀, lórí ń tẹ́ ẹ̀ ṣèwádìí yín lé lórí. Olóyè tí Sunday Igboho òòṣà bàbá ti ń ṣe ọjọ́ ìbí ní ìsìn yóò ti fẹ́ lé ní àìmọye ọdún kí má dákọ̀ ọdún kan. Olóyè sì máa ń ṣe ìwòsàn ọ̀fẹ́ fún àwọn èèyàn ní ọ̀kọ̀ọ̀kan òjì ní orí oríṣiríṣi irú àrùn tó bá ń ṣe àwọn èèyàn, kódà àwọn tó máa ṣe iṣẹ́ abẹ fún ẹlòmíì. Kí ló wá dé? Àwọn aláàbẹ̀ ṣe tọdún yìí, ara obìnrin kan ìyá kan tí ò ní jèrè ọmọ tó jẹ́ pé gbogbo ohun tó fi àárọ̀ rẹ̀ tó fa àárọ̀ rẹ̀ kó jọ ọ̀sán ni ó dàrú dèbòlè tàṣẹ pé yóò dalẹ̀. Ọwọ́ mú orúkọ mi, ó fẹ́ borúkọ mi jẹ́ pé oògùn yẹn o, ọwọ́ ìjọba láti gbà o, a fẹ́ máa pààyàn ní èmi ọ̀dàlẹ̀. Ó tó kẹ́ pè mí lọ́dàlẹ̀, ẹ̀yin olórí burúkú àfibisólóore. Ó tó kẹ́ pè mí lọ́dàlẹ̀, màá wá bẹ̀rẹ̀ sí ní wùwà yẹn. Ṣe bẹ́ẹ̀ ti pè mí lọ́dàlẹ̀.
èmi ni mo fẹ́ mi ò fẹ́ kẹ́ declare Yorùbá nation. Èmi níjọba gbowó fún, èmi làwọn olóṣèlú gbowó fún tí mo fẹ́ máa pa yín àbí kàkà kẹ́ borúkọ mi jẹ́ máa fi Yorùbá nation lẹ̀ fún yín. Màá ṣe kí ni? Màá fi Yorùbá nation màá fi sílẹ̀ fún yín. Kí ló dé? Ẹ̀yin ọmọ Yorùbá, kí ló dé? Àná sọ pé kẹ́ ẹ fura, kẹ́ ẹ fura, kẹ́ ẹ fura, ẹ kọ̀ láti fura. Wọ́n dá pílátífọ́ọ̀mù kan lẹ̀, òwò ẹrú àbí nǹkan, òwò ẹrú ó tó gẹ́. Ibẹ̀ lóbìnrin yìí ti sọ̀rọ̀ yìí tó fi wá di tọ́rọ́ fọ́nkálé débi pé ọ́díò yìí dí ọ̀dọ̀ olúwa mi, ó dọ́dọ̀ olóyè Sunday Igboho. Ọ́díò yìí náà fi jí mi láàárọ̀, ẹ̀yin náà ó gbọ́, ẹ gbọ́. Kì í ṣe pé mo kàn ń sọ̀rọ̀, kì í ṣe pé mo kàn ń bínú, kì í ṣe pé mo kàn ń gbára ta lásán. Èmi ó lé mi ń talẹ̀, èmi ló kùtà fẹ́ lò. Ìyá yìí tó ọ̀bá mú ẹ̀rí yẹn jáde, oògùn tó lẹ́gbẹ́ fún mi yẹn tó gbé jáde, gbogbo tó ní pátápátá ìní ọ̀sán púpọ̀ lójú. Ìyá gbogbo tí ń jẹ́ ìyọnú Ọlọ́run pátápátá ó ti jìnnà sí ìwọ ìyá yìí. Gbogbo ègún tí ń bẹ́nu Kùránì, gbogbo ègún tí ń bẹ́nu Bíbélì ń bẹ lórí ìwọ ìyá yìí. Àyàfi tí ń bá dalẹ̀ ìran Yorùbá lókù. Tí ìdalẹ̀ ìran Yorùbá tó bá sọ wílé ìyá tí mo jẹ àrọ mélòó ló yí lọ jẹrú ẹ̀. Ẹ tó bá máa kó jẹrú ìyá tẹ́mi jẹ tí Lady K jẹ táwa méjìlá tálẹ̀ Àbújá jẹ pọ́ọ̀tà kó wá sọ ẹ̀yin olórí burúkú yìí. Ọ̀rọ̀ àgbò mi sòsòsò wọn fẹ́ borúkọ mi jẹ́ kó tó gbà mí lórúkọ jẹ́ á fi Yorùbá lè ṣọlẹ̀ fún yín o. Foko mi dáná ọjọ́ kan lèyàn ṣe kí ni lèyàn kọ òsàbò lè gbè mí ṣe bí mo ṣe fẹ́ bá mi gbàgbọ́ wa bí mo wà wọ́n ń jẹun náà. Kó ló gbé mo bẹ̀rẹ̀ sí ní ṣe Yorùbá nation, I was living fine. Yorùbá nation ti sọ mí dẹ́ntì mo dà àbẹ̀ tó máa torí ìfẹ́ tá a ní ẹ ti wá bí ìfẹ́ yẹn ẹ ti sọ di nǹkan bí mọ̀ wá lọ́wọ́. Ẹ ti mú ìfẹ́ yẹn ẹ ti jẹ́ kó sú wa. Ẹ ti mú ìfẹ́ yẹn ẹ ti jẹ́ kí n rí gẹ́gẹ́ bí ẹni wípé èmi ni mo fẹ́ràn yín, ẹ fẹ́ràn mi lórílẹ̀‐èdè Yorùbá. Kò sí ewu o, kò sí láburú. Èmi náà ó fi Yorùbá nation lẹ̀ fún yín. Olóyè Sunday Igboho ni mo ń ṣe, olóyè Sunday Igboho ni mo tẹ̀lé. Ẹjọ́ lórí burúkú ọmọ rẹ̀ kílẹ̀ irú ìyá òfò, ìyá tó jẹ́ wípé mẹ́tò ní ọ̀pá kò ní kú bí aṣọ ẹ̀ wà tí ò ní jèrè ọmọ. Ìwọ ìyá yìí ní ìfẹ́ mọ́kú ẹ, ní ìfẹ́ mọ́ tọ́ jẹ́, àmọ́ bá bá bí igba ọmọ kò sẹ́ǹtì ó dùn ó sí ọ. Àgbàdì àwọn tó lódì máa lè kó ya ilé lọ́wọ́. Kó bí igba ọmọ igba kó bí igba ọmọ ìkan báyìí ò ní dúró sí ìwọ ìyá yìí. Àfi tí n bá jẹ̀bi ẹ lókù, àfi tí n bá ṣe tó ní mo ṣe lórí Yorùbá nation struggle yìí. Ọ̀pọ̀ nǹkan ti nù mí, mo pàdánù ìyá, ìwọ kan wá jáde onímọ̀ dàbẹ̀. Ìwọ ìyá yìí àdàbí tó bá gbé ní July 1st ẹ̀mí àdògán àtàfà àfàtàyọ̀ bọ́ lókù. Àmọ́ bí àtẹ́mi wọ́n bọ̀ yìí gbogbo tí ìwọ ìyá yìí tó fi ṣe aṣọ ara pátá lọ́lọ́mọ tù lára rẹ̀. Alálẹ̀ Yorùbá ọ̀sẹ̀ méjì ilẹ̀ Ìbàdàn tí mo ti wá òní kò ní jí oríire mú mọ́lájì rẹ̀ ìwọ ìyá ẹ̀. Àti wọ́n àtàwọn tẹ́ẹ̀jọ́ ń pé bíríkótó tẹ́ẹ̀jọ́ ń pé bíríkótó tẹ́ ń ṣèbàjẹ́ mi lágbára lọ́wọ́ náà kò sẹ́ni tí ó ní àlùyọ mẹ́nu yín. Kí ló dé? Kí mo gbé gbà yín? Kí ló yẹ kí n ṣe nínú Yorùbá nation tí mi ń ṣe? Kí ni èèyàn fi sọ pé mo jà fún ìran mi tí mi ò ṣe? Mo ń béèrè ni o, mo sì fẹ́ kẹ́ dá lóhùn. Kí ni nǹkan náà tí mi ò ṣe? Ọ̀wá lé mi, èmi ní ǹjẹ́, èmi ní ìfẹ́ kí declaration yẹn wáyé, èmi náà fẹ́ lò takò yìí, ó tiẹ̀ ti wá da. Èmi ò ní jẹ́ wọn lò mí, ń bẹ̀rẹ̀ sí ní lora mi. Èmi ò fẹ́ owó olóṣèlú kankan, mi ì fẹ́ owó ìjọba, àmọ́ ìwọ̀n bá gbà tẹ́ ti lé èmi ní ọ̀dàlẹ̀. Ẹ wá mọ̀ pé ìwà ọ̀dàlẹ̀ yẹn màá bẹ̀rẹ̀ sí ní wù fún yín. Ìwà ọ̀dàlẹ̀ yẹn màá bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, màá bẹ̀rẹ̀ sí ní wù fún yín. Kẹ́mẹ́kẹ́ ni mo sọ̀rọ̀ ẹ máa gbọ́ voice note yẹn. Ó ti circulate káàkiri oríṣiríṣi kọ́. Mo ti gbà pè lọ́tún, mo ti gbà pè lọ́sì. Kí ló dé? Dókítà àní ó ṣètò ìwòsàn yìí. Dókítà olóyè Sunday Igboho gẹ́gẹ́ ni. Kì í ṣe dókítà mi. Ẹjọ́ nítorí Ọlọ́run ó ti á jẹ́.
ti jẹ́ aláànílò oògùn àsọ bí ẹ kó oògùn wá dókítà èlò lẹ́ẹ̀lò fún oògùn iye báyìí ni ó ẹgbà iye báyìí ẹ̀wá lèmi ti lọ gba owó ni ìwọ ìyá yìí gbogbo tó nípa tó bó bí ìgbà ọmọ sẹ́ kò ní kù kan ayé rí orí dúdúdúdú ni ẹnu tó fi sọ voice note yẹn tó fi sọ ọ̀rọ̀ yẹn ò tún fi ẹnu yẹn ò fi sọ nǹkan rẹ mọ́láyé ẹ ó ṣé kí ni ó fi sọ nǹkan rẹ mọ́láyé ẹ kí ló dé ojoojúmọ́ ẹ̀ ń gbé one problem or the other ẹ̀ ń gbé one Yorùbá nation ṣé bá a ṣe fẹ́ gba orílẹ̀-èdè yìí ni ṣé bá a ṣe fẹ́ gba orílẹ̀-èdè ọ̀ní kàkà kẹ́ ẹ bà mí lórúkọ jẹ́ I will voluntarily leave this agitation. Omiyale Adémọ́lá will voluntarily mo mọ̀ kí gbogbo ìyà tí mo ti jẹ́ ó ti lọ Ọlọ́run ní sàyàn lẹ́sàn àmọ́kẹ́ tó bá orúkọ mi jẹ́ you can know how far this voice note has gone. Kẹ́lẹ́ mọ̀ bí tí voice note yìí ti dé tóbi lè ka olóyè Sunday Ìgbòho lára. Ẹ wá mú orúkọ mi ẹ painted black gbogbo ẹni tó lọ́wọ́ sí pátá gbogbo ìpátá lẹ̀ ní jèrè ọmọ ìwọ ọ̀tá tó ṣe voice note yìí gángan gbogbo tó ní pátá yọ dàrú mọ́ lójú ni àlùbáríkà àwọn tó lórí máa rè kólé ayé lọ́wọ́ kí ni mo ṣe ẹ mú bí tí n bá ti jẹ̀bi ìran Yorùbá wà ẹ mú ibi tí n bá ti jẹ̀bi ìran Yorùbá ẹ mú wá fún mi kí ló yẹ kí n ṣe tí mi ò ṣe kí ni dàda mi yẹ kó dà tí ò dà alàbújá oṣù méjì mo tún débi òpadà mo pàdánù ìyá mi lágbára lọ́wọ́ Ọlọ́run bí mo ṣe fojú sunkún ìyá mi ìwọ ìyá tó ṣe voice note mi ọ̀fẹ́ mẹni tó ọdí ọmọ rẹ ó fojú sunkún wọn náà ó tó wá fojú sunkún ọmọ rẹ ó tó wá fojú sunkún ara rẹ kí ni mo ṣe kí ni mo ṣe ẹ sọ fún mi àtọ̀sán àtòru àtàlẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni ìgbà bí ó di àárọ̀ òní bá tọ̀sán tọ̀sán òní bá talẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni ẹ wá jáde ẹlẹ́mi ní ọ̀dàlẹ̀ èmi fẹ́ borúkọ lóyè jẹ́ torí pé kíni torí pé mo ní free medical outreach ìwòsàn ọ̀fẹ́ báwọn èèyàn tí wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe olórí burúkú ara yín ẹ̀rí wọnú láti fídíò lọ́dún tó lọ nígbà tó pé ọ̀sán kan òru kan àwọn olórí burúkú èèyàn dẹnu Yorùbá nation lẹ́yìn tí wọ́n síwájú ìlà ló bírú ọ̀rọ̀ burúkú tó lórí burúkú obìnrin ìfẹ́ mọ́rú ìyàtọ̀ jẹ́ sàpàná ni ó pa ọ́ Ògún yóò fẹ̀jẹ̀ rẹ̀ wè ìlà ló bírú ọ̀rọ̀ tó sọ ẹ pláfọ́ọ̀mù kan òwò ẹrú àbí nǹkan òwò ẹrú ó tó gẹ́ ibẹ̀ ló ti sọ̀rọ̀ yẹn kó tó di pé Facebook yẹn di tọ́rọ́ fọ́nkálé kẹ́tọ́ bá mi lórúkọ jẹ́ jìnnà Omiyale, I will denounce Yoruba nation. I'll be on my own. Màá wà lórí ọwọ́ mi. Ó ti tó gẹ́. Alùbàtà kan kì í dárin. Ìran Yorùbá ṣe rí báyìí. Ẹ ṣe rí báyìí. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Kí ni mo gbé gbà yín? Kí ni mo ṣe? Ó ti tó gẹ́ o ó ṣe kíni ó ti tó gẹ́ mi ò ní gbà o mi ò ní ṣe kíni mi ò ní gbà kí la gbé kí la jù ìwòsàn ọ̀fẹ́ ẹ fáwọn èèyàn lóògùn ẹlòmíì ń kú torí pé kò rówó lóògùn 20 naira èmi ti kọ́ ọmọ lọ́ra ògùn yìí wá dókítà tó ń tírìtì olóyè tó ń tírìtì gbogbo mẹ̀lẹ́bí wọn òun ló ṣe ètò yìí alẹ́gbẹ̀rẹ́ ó ti lọ gbogbo àyíwọ́ ọ̀yá yìí ò ní lálẹ́ láàárọ̀ bá ní ó dá fún ọ ọlọ́sàn ò ní jẹ́ ọlọ́sàn bá ní ó dá fún ọ alálẹ́ ò ní jẹ́ kí mo ṣe I would rather quit Yoruba nation and I'm ready to do that now. Omiyale Adémọ́lá, I'm ready to quit Yoruba nation.
Only flag everywhere. But I can assure you, I'm quitting Yoruba Nation. I will quit Yoruba Nation. I can't take it anymore. Gbogbo èèyàn lọ dalẹ̀. Gbogbo èèyàn lọ ń tẹ́lú àbùkù kàn. Bí o ṣe mọ́, tó máa gbé bẹ́ẹ̀ fẹ́ máa ṣe rè. Kí ni mo ṣe? Ó ní ọ̀rọ̀ ọjọ́ ìbí. Kí ló burú nu kéèyàn fẹ́ràn ọ̀gá ẹni? Kí ló burú nu kéèyàn fẹ́ràn orílẹ̀-èdè ẹni? Kí ló burú nu kéèyàn fẹ́ràn ìran ẹni? Olórí burúkú ara yín sì rè dàda yín ọ̀dà nǹkan rẹ rí. Ẹ ní nǹkan kan bẹ́ẹ̀ ṣe rí láyé yín. Ẹ wà jókòó kọ́lá nìkan. Ẹ bẹ̀rẹ̀ sí ní gbà mí lórúkọ jẹ́. Kí ló dé? Kí ló dé? Àyìn nígbà o. I will rather quit. I will make a U-turn before you jeopardize my life. Before you jeopardize my career. Yorùbá Nation bulẹ̀ ti jẹ́ kí ìgbésí ayé èdè ọwọ́ 60%. Mi ò níyà láyé. Mo pàdánù ọ̀pọ̀ nǹkan. Now, I am ready to leave Yoruba Nation for you. Ẹ wá mú voice note. Àjà àràbùkà. Ẹ bẹ̀rẹ̀ sí ní fọ́n voice note kiri. Ẹ bẹ̀rẹ̀ sí ní bà mí lórúkọ jẹ́. Ẹ fẹ́ bà career mi jẹ́. Gbogbo tó yẹ kéèyàn ó ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí, gẹ́gẹ́ bí ọmọ tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀, ó ní mo ti ṣe náà. Ṣé ẹ bọ́wọ́ mi di àbòsí rí ni? Ẹ bọ́wọ́ mi ti kan rí ni? Ẹ lé mi ọ̀dàlẹ̀, ẹran bá ti jọ bẹ̀rẹ̀ báyìí. A ti jọ ṣe kí ni? A ti jọ bẹ̀rẹ̀. Ẹjẹ́ bẹ̀rẹ̀ wá dalẹ̀. Kẹ́ ẹ mọ̀ ká dalẹ̀ ní mi tòótọ́. Ẹ jẹ́ kí n dalẹ̀. Ìyá yẹn ní kí gbogbo ọmọ Yorùbá ṣọ́ra fún mi. Ẹ ní ìdí ẹni ọba ti ń bá rìn. Má fura sí. Ẹni ọba fura sí ọgbà kan yẹra fún. Ẹ ti fura sí mi. Èmi kan wà ní dúró kẹ́ ẹ yẹra. Ń yẹra mi kúrò lọ́dọ̀ yín. Mi ò ní dúró. Kẹ́ ẹ ṣe kí ni? Kẹ́ ẹ yẹra sí mi. Èmi kò kulẹ̀ yẹra mi kúrò lọ́dọ̀ yín. Ìwọ ọ̀yá yìí, àmọ́ ò lè ríre gbámú. Ìbànújẹ́ ni mo fi ń ṣe fídíò ní ìbànújẹ́ náà lọ́wọ́ mọ̀ rí títí ayé rẹ̀ láéláé. Tẹ́ ẹ̀ wọlé Ọlọ́run sùn, ò ní rí dùnú. Kí ló dé? Free medical outreach. Ìwòsàn ọ̀fẹ́ fáwọn èèyàn. Ó ti á di ń tẹ́ ẹ bẹ́ẹ̀ sọ di nǹkan míì mọ́ mi lọ́wọ́. Àṣẹ lọ́dún tó lọ, wọ́n ṣiṣẹ́ abẹ báwọn èèyàn, wọ́n ṣe gbogbo ẹ̀ lórúkọ olóyè Sunday Igboho. Káwá ṣe léyìí, lọ́mọ fẹ́ yọ̀ lẹ́yìn aláboyún. Ẹ fẹ́ poyún aláboyún jábọ́ láì tí ìtọ́jọ́ bíbí. Tọ́bá yìí ti fà parí sú àyàn bì kan, òwe ilé tó lọ ní. Ọba ti ń gbígbé kú ìjókòó sáà. Wálé wa ò sì wá sí ilé o. Àyíndòde wà, àyírọ́sà wọn pẹ̀ dé, wọ́n sọ fún ọ ní pé you are not wanted. Ẹ sọ wípé àfẹ́mí mẹ́ni, èmi náà kú láàrin yà, I will leave. I'm leaving for good. Ẹlẹ́mi ni ní jágí declaration yóò bọ́ sí èmi lábẹ́ lò good, very very good, excellent. Excellent. Mo lè ti rẹ́dì pẹ̀lú yín nìyẹn. Let the battle begins. Mo ti ṣe kíni pẹ̀lú yín. Mo ti rẹ́dì pẹ̀lú yín. Èmi lọ dalẹ̀. Bí lágbájá bá ṣe kankan, ẹ lọ dalẹ̀ ni. Oyin ọ̀dàlẹ̀ ò tí ẹ̀ wá ń wá lẹ́nu yín rárá. Sọ́yẹ kẹ́ ẹ̀rọ sí mi ni. Sọ́yẹ kẹ́ ẹ ti àfìṣẹ́jú kan ìgbésí ayé yín ká fi pè mí lọ́dàlẹ̀. Sọ́yẹ ẹ̀rọ́jú olè ẹ̀ mú. Irú ìyá tó sọ̀rọ̀ olórí burúkú ìyá yìí.
irú wọn ní ta information Yorùbá nation síta àmọ́ òjò ti rọ̀ ó ti kẹ́yẹ lépọ̀ má díẹ̀ kò jẹ́ mẹ́ni àásábù kò sì jẹ́ mẹ́ni àásúmọ́ tí yóò ní da ẹ̀sì òfò ni yóò ní gbà ọ́ I'm not gonna take this I'm not gonna take it kẹ́ ẹ tó gbà mí lórúkọ jẹ́ jìnnà I will quit Yorùbá nation which I'm doing now. But I put here in just 2 hours. Evidence tó ní tí mo fi lọ gbowó tí ọba kó ta yóò bẹ̀rẹ̀ sí ní fojú sunkún gbogbo ọmọ ẹ̀ láti sin lọ. Evidence oògùn tí mo lọ gbà tí mo bá fi máa pa àwọn èèyàn tí ọba kó síta yóò bẹ̀rẹ̀ sí ní fi ojú sunkún gbogbo tó ní ètí mí àtẹ̀tí òmí. Abájá àwọn tó lórí máa rí kórí ayé lọ. Kí ló dé? Kí ni mo ṣe? Ẹ̀yin olórí burúkú yìí. Ẹ̀yin ni àjírí ẹni àjíkò akédanidání. Ẹ̀yin commander in chief of amukun mẹ́kọ̀ọ́. Ẹ wà lọ́yà, ẹ̀yà, ẹ wà lọ́fà, ẹ̀fà, ẹ kàn ń gbégbé sí ayé lọ́dọọdán. Ìbá ẹgbẹ́ gbòrí lédè wa ni. Ṣé bá ẹgbẹ́ gbẹ́ Yorùbá nation ni? Ká máa gba ẹni lórúkọ jẹ́. Mélòó lògo mi? Tẹ́ tó fi owó mi. Kí mo ti ṣe inú ayé? Tẹ́ tó fẹ́ pa mí lójijì. Kí ó gbọ́ ọmọ Yorùbá máa fojú àìdá wo mi. Ẹ wá pè mí ní ọ̀dàlẹ̀. Ìbá ń ṣe mọ́. I'm quitting Yorùbá nation. Mi ìbá ń ṣe mọ́. I will quit Yoruba nation on this. Àyàfi tóbìnrin ìbá lè mú evidence. Ibi tí mo ti lọ gba owó lọ́wọ́ olóṣèlú wa. Call them evidence. Ibi tí ìjọba ti kó oògùn fún mi. Tọ́lá bá mú wá ìwọ ìyá yìí. Àìsẹ̀jọ bẹ̀rẹ̀ ni. I will be out for you every day. I don't go back again. I'll be out for you every day. And you're not burúkú yìí. Mi ò ní gbà o. I'm not gonna take this. Kọ̀sẹ́ńtà kúrò lè má tí gbà. Ìbanilórúkọ jẹ́ lélẹ̀. This is defamation of character. Ká ní mo rí ẹni ìyá yìí. Ká ní mo mẹ́ I will sue you. Màá sú ẹ gbọ́dọ̀ pọ́jọ́ tí màá gbọ́ yọ lọ́wọ́ máa ṣùgbúra tí ń bá dá ìmọ̀ màá sú ẹ. Màá sú ẹ àti wọ àtàwọn tó rán ẹ níṣẹ́ àti gbogbo àwọn tẹ́ẹ̀jọ́ ń ṣe òní ẹ̀ẹ́díjọ́ jèrè pọ̀. Ẹ̀ẹ́díjọ́ ṣe kí ni? Ẹ̀ẹ́díjọ́ jẹ́ èrè pọ̀. Kí ni mo gbé gbá yín? Kí ni mo gbé gbá yín? Kí ni tó ṣẹlẹ̀? Kí mo rà lọ́wọ́ yín tí mi ò sanwó? Ṣé mi ò tí ń ṣe tó ni? Bàbá mi sọjọ́ bí a sì ka ètò wọ́n fẹ́ ṣe ọjọ́ bí fún wọn nílùú Ìgbòho kí lè má hẹ́pítì nígbà fẹ́ ṣe nílé ẹjẹ́ àjọ yẹn pẹ̀lú medical outreach tá a máa ṣe lọ́dọọdún. Ọwọ́ àti ọbẹ̀ borúkọ lóye jẹ́ ni. Ìwọ ìyá rẹ̀ ọ́ parẹ́ tìrantìran ni. Àbí tó bá lónú méjì pẹ̀lú Yorùbá nation lókù. Ṣé bí lónú méjì? Ìyá yọ parẹ́ ni. But before that, I've quit. I quit Yoruba nation for good. Mo quit. Torí ìjì ni mo jí láàárọ̀ yìí, ìbànújẹ́ gorí ẹ̀mí mi pẹ̀lú orí èèyàn tó send first note sí mi wọ́n lé 100. Ẹ wá sọ èèyàn bí 100 tó send first note ẹyọ kan ṣoṣo sí mi. Do you know how far that first note has gone? Àwọn ìlòmíì ti pọ̀lú débi wípé ọ̀rọ̀ náà máa ń gbọ́ pé èégbà ń tọ́ṣẹlẹ̀. I will clean myself and quit Yoruba nation. I will defend myself and clean and leave Yoruba nation. Báwo ṣe Yoruba nation máa gbé ayé? Bọ́lá bá láàrin ìgbà fine.
tọ́lọ́ bá ní kíni tó bá láàrin gbà fine mo ti gbìyànjú tó nílé fi bá kọ̀ tí ò fi gbá mọ́ èyí tó ti fílẹ̀ kò ní parun láíláí. I've tried my best ibi lẹ́bí ń sú mi èmi lọ̀dàlẹ̀ èmi lọ̀dàlẹ̀ anyẹ̀gà anyin láì. I remain Ademola Omiyale, a lover and strong follower of Chief Sunday Igboho. I will quit Yoruba Nation. Ẹ ṣé.